Ìjọ Àgùdà Korò Ojú sí Trump lórí àwòrán ara rẹ̀ bíi Póòpù tó gbé síta o kàyéfì. Ọ̀pọ̀ èèyàn ló ti ń bu ẹnu àtẹ́ lu ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump pàápàá láti ìjọ Àgùdà lẹ́yìn tó gbé àwòrán ara rẹ̀ gẹ́gẹ́ bíi Póòpù èyí tó fi AI ìpìlẹ̀ tó sì gbé síta lórí ayélujára o. Àwòrán náà tó jẹ́ pé ojú òpó ilé ìjọba White House lórí ayélujára ló mà ti jẹyọ lẹ́yìn tí ọ̀pọ̀ ọmọ ìjọ Àgùdà tí wọ́n máa ń ṣe ìdárò popefrancis ẹni tó jáde láyé o ní ọjọ́ 21 oṣù kẹrin tí wọ́n sì ń gbáradì láti yan póòpù míì. Ẹ̀ka ìjọ Àgùdà ní New York ó máa fẹ̀sùn kan Trump pé ó ń fi ẹ̀sìn ìgbàgbọ́ ṣe yẹ̀yẹ́. Àwòrán tó gbé jáde náà lẹ́yìn ọjọ́ bíi mélòó tó jẹ́ pé Trump kéde pé ó mọ̀ wù òun láti di póòpù. Trump kì í ṣe ààrẹ àkọ́kọ́ o tí yóò fi ìgbàgbọ́ ìjọ Àgùdà ṣe yẹ̀yẹ́. Ààrẹ àná ní Amẹ́ríkà Joe Biden náà ó mà dá ọ̀pọ̀ wàhálà sílẹ̀ ní bí ọdún díẹ̀ sẹ́yìn ní Tampa nílùú Florida. Agbẹnusọ Vatican Matteo Bruni ó mà kọ̀ láti dáhùn sí ìbéèrè nípa ohun tí Trump mà ṣe nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Sátidé o. Vatican ó ti bẹ̀rẹ̀ ìgbáradì láti yan ẹlòmíràn tí yóò rọ́pò Pope Francis tó di olóògbé. Àwòrán tí Trump mọ̀ gbé síta ní ọjọ́ Ẹtì Friday ló mọ̀ ṣàfihàn rẹ̀ nínú aṣọ funfun tí àwọn bíṣọ̀bù máa ń wọ̀. Ó gbé àgbélébù sí ọrùn tó sì na ìka kan sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní ẹ̀ka ìjọ Àgùdà nílùú New York ó mà bu ẹnu àtẹ́ lu àwòrán náà. Kò sí nǹkan tó mú ọpọlọ wá nínú àwòrán yìí ààrẹ wa o. A ṣẹ̀ṣẹ̀ ń ṣe Pope Francis ni tí a sì fẹ́ bẹ̀rẹ̀ ìgbáradì wa láti yan ẹlòmíràn máa fi wá ṣe yẹ̀yẹ́. Olóòtú ìjọba tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Italy Matteo Renzi òun náà pẹ̀lú ó máa sọ̀rọ̀ sí Trump lórí àwòrán náà. Àwòrán tó lè fi ṣe àwọn onígbàgbọ́ rèé, ṣùgbọ́n ìjọba Amẹ́ríkà ti sọ̀rọ̀ síta tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé ààrẹ Trump kò fi ẹnikẹ́ni ṣe yẹ̀yẹ́ o. Ààrẹ Trump ó lọ sílùú Italy láti lọ bu ọlá fún Pope Francis ó sì tún wà níbi ètò ìsìnkú rẹ̀. Agbẹnusọ ìjọba Caroline Leavitt òun ló sọ bẹ́ẹ̀. Àdúrà gba Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí yìí. Ẹ ṣé pọ̀ tó àbúrò oníṣẹ́ nìkan kan wa o.